èmi ti pe Sunday Igboho àti mo ti ń gbọ́ rẹ̀ mo ti pè mo ti sọ fún mo ní tí wọ́n bá jẹ́ pé ọmọ àlè ni ẹ́ tó bá pẹ́ ẹyin ọmọ àlè ló bí ìyá ẹ ló bá ìyá ẹ sùn tó fi bí ẹ tó bá bí ẹ dá lọ sí Nàìjíríà lọ sílẹ̀ Nàìjíríà kó lọ ní o tún jà fún èèyàn kan ṣo ìjà tó jà fún ọ̀ràn gangan kí náà fi san fún ẹ ẹ̀bí náà dá fún ẹ wọ́n fẹ́ pa ẹ́ ni èmi sọ fún tó bá jẹ́ pé o jà o fẹ́ jẹ́ fún ọmọ ẹ ṣe ẹ jẹ́ àǹfààní ẹ kódà gan ni kó má kúrò ní Kútọ́nù tó wà tó bá kó wá kó Kútọ́nù kó wá tó wá sí Ìbàdàn láti Ìbàdàn kó pa sí Germany kó lọ sí Germany finally kó fi wọ́n lẹ̀ kàn jà fún ara wọn. Sunday Igboho ti gbìyànjú wọ́n ní ó ti gbìyànjú Sunday kan wá lómìnà bíi Sunday Igboho nílẹ̀ Yorùbá kó náà dìde kan wá àwọn alágbára tó wà ń sẹ́yìn náà káwọn náà dìde kan jà fúnra ara wọn bàbá kó lórí kálukú kó lórí jà fún orí ara ẹ̀ báyìí o ó ti di kí kó kálukú jà fún ara ẹ̀. àwọn mílítàǹtì tán kó lọ sílé Sunday Igboho níbo náà wà torí nígbà tá a gbọ́ ńgbà yẹn wọ́n lé ní 100 tí wọ́n kó amọ̀tàǹkì wá tó kí wọ́n fẹ́ mú èèyàn kan ṣo táwọn àti babaláwo méjì tán gbé dání tọ́yìn tí ẹ̀ wá ń pọ̀fọ̀ tó jẹ́ pé ológbò ni wọ́n rí kó káwọn náà kọ́ àwọn ẹ̀ lọ sí ibẹ̀ náà kọ́ lọ sínú igbó Ìsẹ́yìn bàbá kọ́ kó gbogbo àwọn tán kó wálé Sunday Igboho kọ́ kó wọn lọ sí Ìsẹ́yìn kọ́ kó wọn lọ sínú igbó ń bẹ̀ kọ́ lọ lé wọn kó ń bẹ̀ ṣe bẹ́ẹ̀ nìkan ìbẹ́yàn kan ní Sunday Igboho àwọn tó dẹ̀ jí wọn gbé kẹ̀rẹ̀ ni kì í ṣe èèyàn kan bàbá ẹ̀yàn kan pàjá lọ́bọ̀ fún yín wọn gbogbo àwọn lórí ilẹ̀ Yorùbá wọn mọ tó ń ṣe ṣé Ọ̀ọ̀ni Ifẹ̀ olórí ọba ilẹ̀ Yorùbá kò gbọ́ sí ni ó gbọ́ sí náà. olóòtú ń sọ pé ó ń ṣẹlẹ̀ pé wọ́n jí èèyàn bíi mẹ́jọ àmẹ́sàn-án pé wọ́n ti pa wọ́n kankan náà lẹ́yìn ìgbà náà ni Oríyọmí Hamzat náà tún sọ jáde mò ń wá ń retí pé kí Ṣèyí Mákindé kó bọ́ sí rédíò kó sọ̀rọ̀ torí nígbà tí olóyè Sunday Igboho tó bá àwọn ọba Fúlàní ní Gàngàn tó lọ bá àjà tó lọ lé ó lè kó ní Gàngàn ọ̀gbẹ́ni kó ní Gàngàn lóòótọ́ ṣùgbọ́n wọ́n tún pẹ̀ kan ní igbákejì ẹ̀ tí àwọn fìjìláńtẹ́ tí wọ́n mú gbà yẹn tí wọ́n gbọ́ sí police station tó ń sọ pé ara wọn ò yá tó ń ṣe bí arọ ṣé wọ́n fi sílẹ̀ wọ́n fi sílẹ̀ nígbà tí wọ́n rí owó táwọn ọlọ́pàá rí owó wọ́n fi sílẹ̀ ẹ̀yìn ìgbà yẹn ní ọba Ìsẹ́yìn mo gbọ́ pé ọba Ìsẹ́yìn ó fi jẹ oyè ní Ìsẹ́yìn táwọn Yorùbá nation tán kígbe ńgbà yẹn pé kán má ará Ìsẹ́yìn má gbà fún ọba Ìsẹ́yìn o kó fi olórí àwọn kidnapper jẹ oyè o ǹjẹ́ wọ́n gbà ǹjẹ́ wọ́n gbọ́ ó máa fi jẹ oyè yẹn tẹ́kọ̀ àti rí wò àti mo náà ti rí wò lórí Facebook ńgbà yẹn ṣé ẹ rí ọ̀rọ̀ Yorùbá àtẹnujẹ òní ń pa Yorùbá kú lọ àtẹnujẹ tí àwọn olórí Yorùbá tó hàn bá jókòó ẹ̀ṣálẹ̀ àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá tó hàn bá jókòó kan ṣe mítìnì Yorùbá wọ́n máa jí wọn gbé ni ṣẹ́rẹ́ àwọn kidnapper yẹn wọ́n ti sowọ́pọ̀ pọ̀ láwọn èèyàn àwọn tó rí ọwọ́ tọ́ ọba ẹnu nílẹ̀ ní Ìsẹ́yìn wọ́n ti bá wọn pàdé pọ̀ wọ́n jọ ṣe mítìn papọ̀ àwọn yẹn ló ń tọ́ka ṣé mo ṣe ń gbọ́ pé wọ́n pẹ́ ẹnìkan wọ́n gba 40 million lọ́wọ́ ẹ̀ wọ́n pa ẹnìkan náà wọ́n gbó lọ́wọ́ ẹ̀ tó ń ta irin tí wọ́n lù tẹ́pẹ́ àtókò ní ọwọ́ wọn ọba ìtọ́ gbó lọ́wọ́ ẹ̀ tọ́kọ̀ tó kò lọ́wọ́ wọn ya gbé nípa hospital ló láǹdì sí láti hospital òkú ẹ̀rọ gbé wá sílé wọ́n tún dárúkọ àwọn èèyàn kan náà tí ó ń ta kẹsẹ̀ tó ń ta phone accessory tí wọ́n gbé tí wọ́n pa wọ́n tún gbé nìkan náà tó ń ta caterpillar ó ń lo caterpillar
tí wọ́n pa ṣé gbogbo àtọ́ tó pààyàn bíi méjì ṣé ọba Ìsẹ́yìn ò gbọ́ ni ọba Ìsẹ́yìn gbọ́ ṣé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kò gbọ́ ni ó gbọ́ tó ti gómìnà lóun ò gbọ́ ṣé chairman local government Ìsẹ́yìn kò wú gbọ́ ni councillor Ìsẹ́yìn kò wú gbọ́ ni àwọn sẹ́nẹ̀tì nílẹ̀ Ọ̀yọ́ state wọn ò wú gbọ́ ni wọ́n wú gbọ́ bàbá ẹ̀mẹ́ẹ̀ka pàjá lọ́bọ̀ fún wa lọ́wọ́ ẹ̀ pé gbogbo wọn yẹn wọ́n mọ̀ nípa owó tí wọ́n ń gbà yẹn wọ́n ń pín owó yẹn láàrin ara wọn ni jẹ́rí ntẹ́sí jáde tí àwọn ará Ìsẹ́yìn bá tọ́ bá ṣe tán láti jà fún ara wọn bàbá gẹ́gẹ́ bí òye tèmi o kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní lọ sílé ṣíàmà àwọn local government wọn kọ́kọ́ lọ sílé ilé ẹ̀ kọ́ lọ sí ọ́fíìsì kọ́kọ́ dàbẹ̀rù ná kọ́kọ́ lé ṣíàmà àwọn kọ́kọ́ lé kò ní Ìsẹ́yìn tọ́mọ́kọ́ lé kò ní Ìsẹ́yìn tó sáwá sí Ìbàdàn kó sáwá sí ọ́fíìsì Ṣèyí Mákindé àdìde kọ́ lé ọba Ìsẹ́yìn náà kọ́ lé kò níbẹ̀ náà báwọn ò fẹ́ rí tó bá ti rí nǹkan ṣe sí gbogbo àwọn ajínipa yìí kọ́ lé ọba yẹn náà kúrò níbẹ̀ Ṣèyí Mákindé àti President Tinubu wọ́n á dìde sí ọ̀rọ̀ wọn wọ́n á dìde sílẹ̀ Yorùbá gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá wọ́n á jáde wọ́n á dá sí ọ̀rọ̀ wọn ṣùgbọ́n tó bá dá lé tí wọ́n sọ kankan tí wọ́n ṣe mítìn papọ̀ bọ́n ṣe máa kó wọn láti Ìsẹ́yìn tó máa gbó lọ wọn dé Ọ̀yọ́ nìyẹn tó bá ti lè dé Ọ̀yọ́ ó ń bọ̀ ní Ìbàdàn nìyẹn tó bá ti dé Ìbàdàn ó ti kárí wọ́n tẹ́ pé wọ́n sọ àwọn Yorùbá nation sọ gbà kan wọ́n ní àwọn ajínigbé yìí wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ gbà lọ́wọ́ Yorùbá wọ́n wúlẹ̀ bọ̀ ni wọ́n tàn kálẹ̀ bọ̀ ni tẹ́ pé àwọn tó lówó yẹn wọ́n á sákò ní ìlú táwọn olóyè á sákò ní ìlú àwa kù àwọn tó lówó tẹ́ pé wọn ò ní lágbára kankan láti ṣe pílánì wọn nìyẹn ṣùgbọ́n Ọlọ́run kọ́ a máa jà fún Yorùbá iṣẹ́ ọ̀rọ̀ tẹ́ sọ yìí ó ti kúrò ní ọ̀rọ̀ ọlọ́pàá